Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu òun mà ló ti fi ọwọ́ sí o láti dá àwọn bárékè ológun sílẹ̀ lọ́pọ̀ yanturu sí ní orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà kí wọ́n tún gba àwọn ọmọ ogun mọ́ àwọn tó ti wà ńlẹ̀ kí ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà kó lè múnádóko. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní igun àti ẹkùn 8 èyí tá a mọ̀ sí 8th division òun ni Tinubu ti fi ọwọ́ sí wípé kó di 12th division báyìí kí wọ́n sì gba àwọn ọmọ ogun tó ń lọ bíi 28,000 28,000 mọ́ àwọn ọmọ ogun kí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà kó tún lè bọ́ fi ẹsẹ̀ méjèèjì dúró dáadáa sí i. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti wà nínú ọ̀rọ̀ kan èyí tí ẹni tó jẹ́ olùgbanilámọ̀ràn àgbà pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà èyí tó fi ìròyìn náà léde lópin ọ̀sẹ̀ tó kọjá fún àwọn oníròyìn sọ wípé ààrẹ Bọ́lá Tinubu gbé ìgbésẹ̀ yìí láti lè rí wípé ààbò tó péye ó wà lórí ẹ̀mí àti dúkìá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí orílẹ̀-èdè yìí lè ja àjàbọ́ kúrò lọ́wọ́ ogun agbésùmọ̀mí, àwọn ajínigbé àti àwọn ìwà búburú ọ̀daràn míì èyí tó fọwọ́ pẹ́. Pẹ̀lú èyí wọ́n ní ààrẹ Tinubu ló jẹ̀jẹ́ ìrónilágbára èyí tó dúró dáadáa fún àwọn ológun ọ̀hún tó sì fi dá wọn lójú wípé gbogbo ohun tí wọ́n bá fẹ́, ohun tí wọ́n nílò ní ìjọba àpapọ̀ yóò ṣe. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún tí Ọ̀nànúgà sọ, ó ní gbogbo àwọn ìpinnu ààrẹ Tinubu yìí ó ń bẹ nínú àwọn ìlérí èyí tó ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò ìpolongo ìbò síwájú kó tó dórí ipò ààrẹ lọ́dún 2023 léyìí tó sì ti bẹ̀rẹ̀ sí ní mú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìlérí rẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí ní múṣẹ. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkó tó ti fìgbà kan jẹ́ alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ àti ilé gbígbé ní orílẹ̀-èdè wa Nàìjíríà èyún Babátúndé Rájí Fáṣọlá òun mà ló ti ní ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí láàrin òun pẹ̀lú ààrẹ. Ó ní ó dàbí orin Saheed Òṣùpá èyí tó sọ wípé olúfimọ ni mí olúfimọ ni ẹ́ káà tó bára wí ó yẹ káà délé o. Ó ní òun yàtọ̀ sí gbogbo àwọn tí wọ́n máa ń bẹnu àtẹ́lu ètò ìṣèjọba Tinubu lórí amóhùnmáwòrán tàbí lórí rédíò tàbí ní ìta gbangba. Ó ní irú àwọn nǹkan wọ̀nyí kò yẹ rárá o. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé ó níbì kan èyí tí ààrẹ Bọ́lá Tinubu bá kù sí, ó ní òun ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú ààrẹ Tinubu. Ó lóun sì ní àǹfààní láti rí ààrẹ Tinubu ní ìgbàkigbà yòówù tó bá wù òun. Ó ní yálà tóun yóò fi máa sọ àwọn ibi tó kù sí tàbí kóun máa faṣọ ẹ̀gbin ààrẹ lórí amóhùnmáwòrán tàbí ní ìta gbangba. Ó lóun yóò tẹ ọkọ̀ létí láti lọ rèé ké sí ààrẹ kóun sì sọ ojú ìwòye àti àwọn àkíyèsí èyí tóun ní lórí ètò ìṣèjọba rẹ̀ kóun sọ sí ààrẹ létí ní tẹ̀gbọ́n-tàbúrò tó ń ti ìbáṣepọ̀ tó dánmọ́rán èyí tó ń bẹ láàrin wọn. Fáṣọlá sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ààrẹ Bọ́lá Tinubu máa ń pe òun láti ṣe ìwádìí fimúfilẹ̀ láti mọ ibi tó kù sí àti ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro náà léyìí tóun sì ń ṣiṣẹ́ ọ̀hún bó ti tọ́ àti bó ti yẹ. Ó ní ní gẹ́rẹ́ tóun bá ti ní nǹkan àbí méjì lọ́kàn láti jíròrò rẹ̀ pẹ̀lú ààrẹ Tinubu, òun yóò lọ rèé bá Tinubu nínú ilé ni. Ó lóun ò sí nínú àwọn oníbàjẹ́ èèyàn tí ó máa fọ aṣọ ẹ̀gbin olórí ní ìta gbangba nítorí wípé ohun gbogbo òun ló ní ìlànà ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́. Ó ní ọmọdé tó bẹ̀rẹ̀ wò dí àgbàlagbà, ó ní ọmọlẹ́yìn yóò ṣe bẹ́ẹ̀ fún òun. Ó ní nítorí kí ọjọ́ òun lè dálẹ̀, ó ní ọ̀nà tóun ń bà láti máa bá ààrẹ Bọ́lá Tinubu sọ̀rọ̀ tí wọ́n sì máa ń gbọ́ sí òun lẹ́nu. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkó èyún Babátúndé Fáṣọlá tó tẹnu rẹ̀ jáde lópin ọ̀sẹ̀ lásìkò tó ń farahàn lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.
ẹni tí í ṣe alága fìdíhẹẹ́ fún igun kan nínú ẹgbẹ́ òṣèlú PDP nílẹ̀ yìí olóyè Tanimu Turaki òun mà ló ti sọ di mímọ̀ wípé bó ti wù kó rí o ẹgbẹ́ òṣèlú PDP yóò rọ́wọ́ mú o nínú ètò ìdìbò ọdún 2027 gẹ́gẹ́ bí Turaki èyí tó sọ ọ̀rọ̀ náà nílùú Àbújá lẹ́yìn tí wọ́n já ewé olúborí tòun ti ìdájọ́ kan èyí tó ṣẹnure sí apá ọ̀dọ̀ tiwọn nínú ìdájọ́ ilé-ẹjọ́ kan léyìí tí wọ́n fi gbé igun ti ẹgbẹ́ Turaki tí wọ́n fi gbé lọ ilé-ẹjọ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP èyí tí àwọn ìgbìmọ̀ àmúṣẹ́yá nínú ẹgbẹ́ òṣèlú náà tí wọ́n gbìyànjú tí wọ́n sì rí wípé wọ́n jàre bọ̀ nílé-ẹjọ́ o nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé èyí tí wọ́n ṣe pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ àmúṣẹ́yá ọ̀hún nínú ẹgbẹ́ òṣèlú PDP níbẹ̀ ni Turaki ti sọ di mímọ̀ wípé nínú ọ̀fì nínú ọ̀la ni ọmọ pàǹdọ̀rọ̀ ti ń ṣẹ̀ṣọ́ o bó ti wù kó rí olódàhùn lójú wípé ẹgbẹ́ òṣèlú PDP yóò lékè dandan ni nínú ètò ìdìbò ọdún 2027 ó ní bó tilẹ̀ jẹ́ wípé àwọn ọ̀bàyéjẹ́ àwọn agbẹ̀yìngbẹ́bọjẹ́ tí wọ́n jẹ́ màdàrú kan ni wọ́n ń fa okùn ìlọsíwájú ẹgbẹ́ òṣèlú náà sẹ́yìn ó ní ṣùgbọ́n gbogbo àwọn wọ̀nyí ó lóun fi wọ́n wé àwọn eku tíntín lẹ́gbẹ̀ẹ́ erin lákàtàbú ni ó ní erin lákàtàbú òun náà ni ẹgbẹ́ òṣèlú PDP jẹ́ o nípa ìdí èyí kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n fi ìgbàgbọ́ wọn sínú ẹgbẹ́ òṣèlú PDP kí wọ́n sì ní àfojúsùn wípé ẹgbẹ́ òṣèlú náà yóò já ewé olúborí láwọn ipò onírànran nínú ètò ìdìbò ọdún 2027 gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó tẹnu Turaki jáde léyìí tí àwọn oníròyìn fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lẹ́yìn ìpàdé èyí tí wọ́n ṣe ó ní ó mọ̀ ó sì dáhùn lójú o wípé ẹgbẹ́ èyí tó ń tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ yìí ọwọ́ wọn ò mọ́ nínú gbogbo rúkèrúdò èyí tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP ó lámọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni ó padà lékè nítorí wípé kàkà kí ọmọ olóore kó jì sí kòtò mọ̀nàmọ́ná yóò ṣiṣẹ́ àánú fún ni. Ó kéré tán àwọn ènìyàn méjì ló ti jẹ́ Ọlọ́run ọba nípè nígbà tí àwọn méjì yòókù tí wọ́n ń bẹ nílé ìwòsàn gẹ́gẹ́ bí ìròyìn kan èyí tó tẹ àwọn oníròyìn lọ́wọ́ o lópin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí ṣe é lálàyé wípé ìṣẹ̀lẹ̀ abàmì kan òun ló ṣẹlẹ̀ ní agbègbè Ṣàpàdé ní ìpínlẹ̀ Ògùn èyí tí wọ́n ní àwọn mẹ́rin kan èyí tí wọ́n ní ó jẹ́ akẹ́kọ̀ọ́ ti ilé ẹ̀kọ́ gbogbonìṣe Gateway ICT èyí tó wà ní Ṣàpàdé ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní àwọn mẹ́rin ni wọ́n gbé oògùn olóró tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fà á tí wọ́n ń lò ó èyí tí oògùn olóró ọ̀hún tó gbòdì lára wọn wọ́n ní lẹ́yọ̀ sọ́kà làwọn méjì ni wọ́n ṣubú lulẹ̀ tí wọ́n sì gbèkùrú jẹ lọ́wọ́ ẹbọra wọ́n ní àwọn méjì yòókù ni wọ́n gbé dìgbàdìgbà lọ sílé ìwòsàn níbi tí wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́ o ó ṣojú mi kòró kan ṣe lálàyé wípé àwọn mẹ́rin ọ̀hún ọmọ ilé ẹ̀kọ́ gbogbonìṣe ti Gateway ICT tó wà ní Ṣàpàdé ni wọ́n léyìí tó sì jẹ́ wípé wọ́n kúndùn láti máa fa oògùn olóró èyí tó gbòdì lára wọn ẹni tí í ṣe alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn eyín DSP Olúṣèyí Babáṣèyí fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì ní ìwádìí ti bẹ̀rẹ̀ báyìí lórí àwọn ẹ̀sùn tí wọ́n sọ wípé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún wọ́n fa oògùn olóró èyí tó gbòdì lára wọn léyìí tó rán méjì lọ sí ọ̀run àrèmábọ̀ èyí tó sọ àwọn méjì yòókù di èrò ilé ìwòsàn onínígẹ́rẹ́ tí ìwádìí bá ti jáde làwọn yóò tó mọ inú kòkò tí wọ́n da ọ̀run lá sí lórí ọ̀rọ̀ náà. Lákòótán nínú ìròyìn wa fún ti tòní ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ti èdè òyìnbó arábìnrin ní Ngozi Nwosu òun mà ló ti pariwo síta báyìí fún gbogbo ọmọ Nàìjíríà àwọn olólùfẹ́ rẹ̀ ní orílẹ̀-èdè yìí àti lẹ́yìn odi orílẹ̀-èdè yìí láti tètè jégìrì mọ́ àìsàn èyí tó ń ṣe arábìnrin ọ̀hún èyí tó ti sọ di èrò ilé ìwòsàn báyìí arábìnrin náà tó pariwo ìrànwọ́ síta wípé òun nílò ìrànwọ́ àwọn ọmọ Nàìjíríà pàápàá jù àwọn tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ tí wọ́n jọ ń ṣeré sinimá tó fi mọ́ àwọn olólùfẹ́ ẹbí ará àti ọ̀rẹ́ wípé òun nílò owó kan
láti fi dóòlà ẹ̀mí òun padà sí ayé o lórí àìsàn kan èyí tó ti bá ń fínra fún ọjọ́ pípẹ́ tó ti ń mú mọ́ra ṣùgbọ́n lọ́wọ́ yìí tí ò lè mú mọ́ra mọ́ nínú fọ́nrán kan èyí tí arábìnrin Ngozi Nwosu tó ṣe èyí tó fi hàn wípé ó wà nílé ìwòsàn lórí ibùsùn léyìí tó jẹ́ wípé àìsàn náà òun ló sọ di èrò ilé ìwòsàn tó ti ń lo ọ̀sẹ̀ bíi 3 ó lé báyìí níbẹ̀ ló ti sọ di mímọ̀ ó ní bòmí mọ́ra kí n pa ọ́ lórúkọ tí àìsàn jẹ́ o tú mi láṣìírí kí n fi ọ́ lẹ̀ ní ó ní lọ́wọ́ yìí òun ò ṣetán láti kú o bí kò ṣe wípé kóun tú àṣírí àìsàn tí ń ṣe òun kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n lè mọbi tí wọ́n ti dìde ìrànlọ́wọ́ fún òun gẹ́gẹ́ bí Ngozi Nwosu ti sọ ó lóun nílò mílíọ̀nù lọ́nà 30 náírà láti lè ṣiṣẹ́ abẹ èyí tí ó sọ ẹ̀mí rẹ̀ padà tí ó mú padà wá sí ayé láyọ̀ àti àlàáfíà ó wá ní lásìkò yìí òun ti nílò ìrànlọ́wọ́ ní gbogbo ọ̀nà kí àwọn tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ ò kí wọ́n dákun dábọ̀ kí wọ́n má ṣe fi òun sílẹ̀ nítorí wípé ìgbà tá à ń bẹ láyé òun náà ló dùn mọ́ ọjọ́ tí ènìyàn bá ti kú òun ló dèrè ó ní lọ́wọ́ yìí òun nílò owó ètò ń lọ bí mílíọ̀nù lọ́nà 30 náírà òun sì ń fẹ́ àdúrà àwọn ọmọ Nàìjíríà láti lè ra ẹ̀mí òun padà sí ayé. tó ẹ̀yin èèyàn wa ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún mímì nílé iṣẹ́ wa mo gbà á ní àdúrà wípé ilé ò nílé wa ọ̀nà nínà wá fún mi Adénúgà òun ló mú ìròyìn wá sí ojú òkun ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí ire o. ìròyìn fẹlifẹli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé orúkọ mi ni ambassador àkànfẹ́ ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth ìlera lọ́rọ̀ kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi kò tán síbẹ̀ oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi òun náà lẹ̀ ń wò yìí oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí kò tó síbẹ̀ o a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited